lórúkọ Jésù. Orin kejì, orin èkejì, ó wà lójú ewé kẹrin. Yóò sì kàn. Mo fẹ́ kó wá gbé ọwọ́ ọ̀tún rẹ sókè. Kó wá la ẹnu rẹ gbòòrò. Kó wá sọ fún Ọlọ́run pé Olúwa bí mo ti wá wá ní àṣálẹ́ yìí, Olúwa jẹ́ kí n rí ọ. Olúwa ó yá bá Ọlọ́run sọ̀rọ̀, Olúwa jẹ́ kí n rí ọ. Sọ fún Ọlọ́run pé gbogbo àdúrà tí wọ́n gbà tí ojú kò sì tì wọ́n. A fi ètò ilé ọlọ́wọ́ lórúkọ Jésù. Olúwa máa bá wa lọ. 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 Gbogbo àwọn ikọ̀ àti ìrìnjú tó ń lò fún wa ní àṣálẹ́ yìí lórúkọ Jésù. Olúwa gbé yín wọ̀. Mo ní Olúwa gbé yín wọ̀. Láti ẹnu yín ní àṣálẹ́ yìí lórúkọ Jésù, iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu kó máa ṣẹlẹ̀. Mo ní iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ojúkorojú nínú ìgbẹ́jọpọ̀ yìí kó ṣẹlẹ̀. Ká lè máa yàn, ká lè máa gbé ọ̀gá, kí gbogbo ògo kó jẹ́ tirẹ̀. Jésù Kristi Olúwa wa. Mo wá fẹ́ kó lọ kí aleluya mẹ́sàn-án tó nínú gidi, aleluya mẹ́sàn-án tó fi mọ̀ wípé ìwọ kan ní kíní kan ní ire kan láì dúró de ẹnikẹ́ni ó yá o. Hallelujah! 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 Láti ń ké láwùjọ ké ẹ máa sọ pé hallelujah wá.
Hallelujah. Not to the rest, okay, that's it. At the count of 3. Hallelujah. 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 Mo dẹ̀ gbà aládùúgbà pé ẹyọ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa bó ṣe kéré tó bó ṣe tóbi tó lórúkọ Jésù Kristi mo pa láti ẹ mo dẹ̀ dúró nínú ìpè pẹ̀lú àwọn ikọ̀ Olódùmarè gbogbo pé ẹnikẹ́ni nínú ìgbéjọpọ̀ ẹ kò ní lọ lásán lórúkọ Jésù Kristi. Ó dàbí ẹni pé òun ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ yẹn mo ní òde wá lásán òde ní lọ lásán. Kí a tó máa tẹ̀síwájú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìṣẹ̀dá ayé a gbé Ọlọ́run ga fún àlàáfíà àti ìwà láyé àti ìwà láàyè mi pẹ̀lú rẹ̀ a sì dúpẹ́ fún ibi tó ti bá wa bọ̀ a dúpẹ́ fún ibi tó bá wa dé a sì dúpẹ́ fún mi ńlá tó mú wa lọ. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ ẹ wò wá àti ẹni tẹ́ wà ní ìgbéjọpọ̀ yìí eléyìí yóò ṣe ìgbéjọpọ̀ social gathering tí Ọlọ́run eléyìí ibi tí ẹ̀rọ Ọlọ́run bá lẹ̀ gbé ìtúsílẹ̀ ń ṣe níbẹ̀ ni ibẹ̀ ni lòun bẹ̀rẹ̀ tó lálẹ́ yìí yóò mọ orú ogun tó ń jà ọ́ mo fẹ́ kó ní ìgbàgbọ́ wípé gbogbo ogun gbogbo ìṣòro gbogbo challenges tó wà nínú ayé rẹ yóò mọ iye ọdún náà yóò mọ ibi tó ti ṣàlẹ̀bákò rẹ ṣùgbọ́n àwa ní ìgbàgbọ́ nínú Ọlọ́run májẹ̀mú Ọlọ́run àwọn bàbá wa nínú ìgbàgbọ́ wípé gbogbo ogun yẹn lálẹ́ yìí àti àwọn táwa ló gbẹjọpọ̀ tí àwọn táwa wà lójú mọ́ màwòrán ẹ̀kọ̀ọ̀kan nínú ogun yẹn ẹyọ ọ̀kan báyìí lórúkọ Jésù Kristi kò ní dúró nínú ayé wa mọ́. wàyí Ọlọ́run nílò rẹ bó ṣe nílò Ọlọ́run ìlò rẹ tó ní wípé ǹjẹ́ ìwọ gbàgbọ́ bí ìgbàgbọ́ ló ń fẹ́ lọ́wọ́ èmi àti rẹ lálẹ́ yìí ìgbàgbọ́ náà pé ohun tí mo gbé wá tó jẹ́ ìṣòro wípé mi ò ní gbé ìgbàgbọ́ tó fẹ́ nìyẹn kẹ́ni wàá wọ́n kọjọ́ lọ́wọ́ àwọn bàbá wa yóò ṣe ní orúkọ Jésù Kristi mo tún wí lẹ́ẹ̀kan sí gbogbo ohun tí o gbé wá tí ò yẹ kó wà nínú ayé rẹ gbogbo ẹrù àti àjàgà àti ìṣòro yálà àìsàn ní gbèsè ní àìrọ́mọbí ní àìríṣẹ́ lọ́wọ́ ní àìríjẹ́ ní ìbànújẹ́ ní ẹkú oṣooṣù ní mo dúró lórí pẹpẹ Ọlọ́run Ísírẹ́lì asọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí kò Olódùmarè ọ̀rọ̀ jáde àti ẹ̀tẹ̀lé lórúkọ Jésù kò ní gbé kankan kúrò ní lálẹ́. Tí ó bá wá ní bẹ́ẹ̀ mo fẹ́ kó gbáradì àwọn nǹkan tá a ó ṣe ní alẹ́ yìí ó ní wípé a ó kọ orin a ó yin Ọlọ́run kí mo sọ a ó yin Ọlọ́run gbọ́ àwọn ọmọ Ísírẹ́lì ogun dojú kọ wọ́n Bíbélì sọ pé orílẹ̀-èdè mẹ́ta ló dìde sí wọn Jèhóṣáfátì àti ará Júdà wọ́n sì kọrin orin náà kọ wọ́n ti kọrin pé sọ pé orí Ọlọ́run wá nínú ogun ẹ̀yìn ó nà ti ogun ayé wọn lálẹ́ yìí gbọ́ ogun tó lé ọkiri ogun tó sọ pé kò fòkó ní ṣó yẹ gbọ́ nípa Ọlọ́run ẹ̀rí ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run tí ò bá agbára rẹ̀ dà Ọlọ́run tí ò yí padà Ọlọ́run tí ò ṣe àgàbàgebè mo dúró nínú ìgbé àtẹmájẹ̀mú tó fi pè wá mo ti fi ẹni tí àgbélébùú níbi tí ẹ̀jẹ̀ Jésù Kristi kan sílẹ̀ mo tẹ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀jẹ̀ mo sọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé lórúkọ jẹ́ gbogbo tó lé ọkiri lórí ọmọ ni lórí iṣẹ́ rẹ ni lórí ìgbéyàwó rẹ ni lórí ìdàgbò ayé rẹ lórí bísíǹsì rẹ lórí okòwò rẹ tó sọ wípé kó òkòkò nìṣó lálẹ́ ọ̀rọ̀ á ní ogun ẹ̀yìn tiwọn. tó èmi kàn wá gẹ́gẹ́ bí Jòhánù láti tẹ́ pẹpẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run kún wá sílé lálẹ́ ó máa wo anointing bí o ṣe ṣẹ̀rù bá ogun ayé rẹ tí ó dẹ̀ pa ogun ayé rẹ pátápátá ògbọ́n mo fẹ́ kó kọrin kó ní Ọlọ́run mo rò pé kò ṣe yìí o kó ní Ọlọ́run orin tó kọ tó bá ti ń kọ́ máa dá wọn dá má sì jẹ́ kí ohun kó gẹ̀ẹ́tì àtẹ́tọ̀ rẹ kó kàn máa wà níbi ìjọpọ̀ kó máa rìn kiri kẹ́ẹ̀mẹ́ rẹ máa rìn ó léwu púpọ̀ jẹ́ kí ẹ̀mí rẹ kó so pọ̀ pẹ̀lú Ọlọ́run Jákọ́bù ó ṣe é ṣe kó pẹ́ tó ti ń wá láti gbàdá tilẹ̀ a ti bẹ̀rẹ̀ prógrámù yìí báyìí níwájú Ọlọ́run gbogbo ìṣẹ̀dá yé fóòrè ọ̀fẹ́ láti Ọlọ́run fún wa ó ti lé lọ́dún márùn ọdún mẹ́rin tí a ti ṣe ló bá máa fi di oṣù July ọdún tó mọ̀ a ó celebrate ọdún márùn tí a lè ti ṣe àwọn ènìyàn lè lẹ́rìí
ìwọ́gbọ́n tó jókòó yẹn èyí ni wọn kò ṣe jókòó yẹn nítorí pé àlá o ti nínú ìgbéjọpọ̀ àwọn ènìyàn ó yẹ ó rẹ sọmọ dànù láti ọdún mẹ́rin yẹn ó dá aláàbò ara ó sọ pé ẹsẹ̀ méjì ló ní òun lọ́dún kẹrin ẹsẹ̀ kan ló wá ní báyìí ẹ̀rí ni ọ́ ẹ̀rí ni ọ́ ẹ̀rí ńlá ó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ torí ìparí ìjọba ìlélẹ́ yìí ó sì dé gbàdúrà àwọn ìránṣẹ́ ọlọ́run rẹ̀ gbàdúrà a sì béèrè fún àmì ńlá nínú ayé rẹ̀ nínú ìgbéjọpọ̀ àti ẹni tẹ́ ẹ̀ wò wá nínú gbogbo tẹ́ ẹ̀ ti wò wá wípé ìyanu tó rántí pé ní ọdún 2013 ẹ̀ parí rẹ̀ tí a ṣe wákàtí ìyanu ọjọ́ náà ní ọ̀hún ṣí fún mi tí ìyanu rẹ̀ tẹ̀ lọ́wọ́ mo gbà á ládùúgbà ló ń kọ Jésù Kristi ìyanu ńlá ọ̀rọ̀ agbèrè ẹ̀ lọ́wọ́ nínú tó bá yẹ ẹ ṣe fún àdúgbò lọ́wọ́ yẹn àwọn olórí ẹ̀rẹ́ wọ́n ti wà ní ìkàlẹ̀ àti kọrin tán àwọn ìránṣẹ́ ọlọ́run àgbà iṣẹ́ ìránṣẹ́ ṣe àti kọrin tán àti ọjọ́ kọrin iṣẹ́ ìránṣẹ́ àmà lọ tàbá ti kọrin tí àmì ọlọ́run ẹ̀gbọ́n nǹkan tí ọlọ́run yóò ṣe ó ti gbèsè àwọn áńgẹ́lì rẹ̀ bí sọ pé the ministry agent áńgẹ́lì iṣẹ́ ìránṣẹ́ fún àwọn àrólé létí ilé ìwọ́n pè ní the ministry the healers. I am moving on to the victorious city. Goodbye, Satan. I am moving on to the victorious city. Goodbye, Satan. I am moving on to the victorious city. Goodbye, Satan. Goodbye, Satan. Bye, bye. I am moving on. I am moving on to the victorious city. Goodbye, Satan. I am moving on to the victorious city. Goodbye, Satan. I am moving on to the victorious city. Goodbye, Satan. Goodbye, Satan. Bye, bye. I am moving on. I am moving on to the victorious city. Goodbye, Satan. I am moving on to the victorious city. Goodbye, Satan. I am moving on to the victorious city. Goodbye, Satan. Goodbye, Satan. Bye, bye. Ah, Jésù mímọ́, ìwọ nìkan mo fògo fún. Ìwọ ló ṣe ìrànwọ́ mi. Ó ṣeun Jésù ìwọ àlọ́pẹ́ yẹn. Ológo dídán o wa Jésù mímọ́. Ìwọ nìkan mo fògo fún. Ìwọ ló ṣe ìrànwọ́ mi. Ó ṣeun Jésù ìwọ àlọ́pẹ́ yẹn. Ẹ wá wo ohun tó Olúwa ṣe fún mi. Ẹ wá wo ohun tó Olúwa ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o. Ọpẹ́ ńlá. Èyí ló mú mi dúpẹ́ o. Kò léyìí ló mú mi dúpẹ́ o. Ẹ wá wo ohun tó Olúwa ṣe fún mi. Ẹ wá wo ohun tó Olúwa ṣe fún mi. Èyí ló mú mi dúpẹ́ o. Ọpẹ́ ńlá. Èyí ló mú mi dúpẹ́ o.
wá wo olùgbàlà níṣẹ́ wá wo Jésù olùgbàlà níṣẹ́ ìyá ará ẹ̀ wá wo olùgbàlà níṣẹ́ ìyá ará ẹ̀ wá wo olùgbàlà níṣẹ́ ìyá. Gbogbo wa la sọ pé Kérésìmesì ló pọ̀ ní abẹ́rẹ́ kan àní tó bá nígbà yẹn a máa kọ́ ní Kérésìmesì. Ṣùgbọ́n mo fi yé wa lálẹ́ pé nígbàkigbà tí a bá ti ń péjọ pọ̀ láti fi ìyìn rẹ̀ hàn sóde tí a bá ti ń polówó rẹ̀ à ń fi nínú ayé wa ni. Ìgbà tó sì padàbọ̀ náà ni ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n ṣáájú ìgbà náà ìyìn rẹ̀ ló máa gbẹnu wa kan. Ojoojúmọ́ la máa bí. Ojoojúmọ́ ni ó máa sọ̀kalẹ̀ sáàrin wa. Ojoojúmọ́ ni ó máa fara hàn láàrin wa. Ojoojúmọ́ la sì máa jọ pé àbúrí Jésù fún wa. Nítorí náà máa fẹ́ kájọ kọ orin yìí. Nígbà tá a ṣe orin yìí nígbà yẹn a ṣe pé fún ìbí Jésù. Mo máa wò pé kò dúró ní ìgbà tí à ń rò pé wọ́n bí Jésù ní Dẹ́sẹ́mbà. Mo tẹ̀ tó gbọ́ báwọn kan sọ pé kò sí Dẹ́sẹ́mbà yẹn wọ́n bí pé Ọ̀któbà ni. Àwọn kan tẹ̀ sọ́ di àríyànjiyàn. Ṣùgbọ́n níta fẹ́ mọ̀ ni pé àbí Jésù fún wa. A sì mọ̀ ẹ̀kọ́ padà bọ̀ ní ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n ṣáájú ìgbà náà a ó tún máa bí nínú ayé wa ni. Ìgbàládé jì. Ìgbàládé ará àmì o, ọmọ Ọlọ́run ti wá. Ó ti yá ìgbàládé ará àmì o, ọmọ Ọlọ́run ti wá. Ìgbàládé onígbàgbọ́ o, olùgbàlà wa ti dé o. Ìgbàládé ará àmì o, ọmọ Ọlọ́run ti wá sáyé. Àbí olùgbàlà fún wa, Jésù Kristi lórúkọ rẹ̀ o. Ìgbàládé ará àmì o, ọmọ Ọlọ́run ti wá sáyé. Ọlọ́run wa tó
ìgbàlà yìí, ìgbàlà yìí, ìgbàlà yìí, Jésù yẹ o. Ọmọ Ọlọ́run ti wá sáyé. Ọ̀nà òtítọ́, ọ̀nà òtítọ́, ọ̀nà òtítọ́ ni Jésù o. Long time ago, in Bethlehem, that holy Bible says, Mary conceived Jesus Christ, was born on Christmas Day. Oh, ìwọ onírora o, ẹnìkan fẹ́ tó fẹ́ràn rẹ ju gbogbo ọ̀rẹ́ ayé lọ. Ó má sóhun tó nira, pàtàkì ìgbàgbọ́ dúró, òun ló lè gbọ́rọ̀ rẹ o. Ó pè ọ́, ó pè ọ́. Olúwa tó wọ́pọ̀ kì í pàdánù láyé o. Wọ́n ní adúró Olúwa nìkan mà ló dúró títí láéláé. Olúwa tó wọ́pọ̀ kì í pàdánù láyé o. Mo ti ní Jésù, ẹ̀rù kan kò sí. Mo ti ní Jésù, ìgboyà kò sí. Ẹ̀bùn ọ̀fẹ́ ni Jésù fi ń bá wa yàn fẹ́rẹ̀ o. Ó pè ọ́, ó pè ọ́. Kárí máa kàn máa jẹ́ ìpè o. Ó pè ọ́. Olùgbàlà pè ọ́. Wá jẹ́ ìpè rẹ̀. Ó wá ti gbọ́ pé ó ti bà láti kéde ọ̀run sílẹ̀. Ó wá ti gbọ́ nípa bíbí rẹ̀ bí ìlú jẹran. Fún ìgbàlà aráyé mọ̀ ní. Ọ̀rẹ́ tó lè ṣe yìí fún ọ, ó máa ń pè ọ́ o. Wá jẹ́ ìpè rẹ̀. Ṣògbọ́ o, ó pè ọ́. Wọ́n ló lè lọ pé ó pè ọ́. Olùgbàlà pè ọ́. Wá jẹ́ ìpè rẹ̀. Ọmọ Ọlọ́run tàbí fún wa láti wá gbáyé ta o. Òjé o bàbá o, òjé Ọlọ́run ayọ̀. Ibi rẹ̀ kò ní yá sásán fún alágbára ẹ̀mí rẹ̀. Ká lè kọrin ìyàn o, a ó kọrin ìyàn o, a ó fi ìlú ìyàn o, a ó fi ijó ìyàn o, a ó yìnyàn.
Aduh,
àti ìyìn lógo yìí. Mo fẹ́ kí a mọ̀ wípé gbogbo wa bá ṣe wà níbí yìí, àwọn Yorùbá máa ń pò wọ́n ní ọlọ́run nọ́mbà ayé ẹ̀. Lóyìn àwọn ànáǹsì ẹ̀, ọlọ́run nọ́mbà ayé oníkálukú wa. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí a ti gbà ń jẹ ọlọ́run lólè nínú ọpẹ́ àti nínú ìyìn. Mo fẹ́ ká kíyèsí ní alẹ́ yìí àbí ní òwúrọ̀ yìí ká ṣe àtúnṣe. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 19. Jésù pa òwe fún ọ̀sẹ̀ ẹjẹ́ kájọ́ pẹ̀lú àbìnrin fún ìṣẹ́jú kan. Jésù pa òwe kan fún wa níbẹ̀ tí ó yẹ kí ó ba gbogbo onígbàgbọ́ lẹ́rù. Ó sọ níbẹ̀ wípé ẹjẹ́ pẹ̀lú àbìnrin ẹjẹ́ ká bá mi ka Luke 12 ìwé Lúùkù orí 12 ẹjẹ́ ká wo ẹsẹ̀ 19. Luke 12:16. Ìwé Lúùkù orí 12. Ọlọ́run dá ọkùnrin náà pé ẹgbọ́ bí aṣíwèrè ọkùnrin ṣe wípé lóru èní làwọn béèrè ẹ̀mí rẹ̀ lórúkọ Jésù àwọn nígbà ẹ̀mí wa. Ṣùgbọ́n lóru ọjọ́ kan bí irú ọjọ́ tá à ń sọ yẹn Ọlọ́run ti gba àlàáfíà ẹlòmíì torí pé kò lè yan Ọlọ́run lógo. Ní irú ọjọ́ tá à ń sọ yẹn Ọlọ́run ti gba ọlá tó fún ẹlòmíì torí pé Ọlọ́run ò rí tiẹ̀ lọ nínú ọlá tó ní. Irú owó òní tí Ọlọ́run sọ nínú bíi a ti gbá yọ ẹlòmíì kúrò ní ọwọ́ rẹ̀ tó pé kò mọ̀ ọ́n lò. Gbogbo ọ̀nà tí ó ti gbà bá oníkálukú wa Ọlọ́run á dáríjì wa lónìí. Ṣùgbọ́n kò sóhun tí ìyìn Ọlọ́run kò sóhun tí èèyàn lè fi kún. Ọlọ́run ò fẹ́ kéèyàn fi ìyìn ó fi du òun. Kò sí bá ṣe fẹ́ yin Ọlọ́run tó tó wa tó ti àwọn abẹ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ìyẹn wọn ń ṣe bí tiwa ẹ̀. Bíbélì sọ pé wọ́n mú adé wúrà wọ́n fi lélẹ̀. Wọ́n fi ìyẹ́ mẹ́fà tí wọ́n ní wọ́n fi méjì bojú, wọ́n fi méjì bo ẹsẹ̀, wọ́n fi méjì tó kún ké mímọ́ ní tọ̀sán tòru. Ṣùgbọ́n tó bá ti sá fẹ́rẹ́ díẹ̀, ẹ má bínú wa ọ̀pọ̀lọpọ̀ bá wà níbí lẹ́nu. Àwa nítorí ogun kan tàbí òmíràn lórúkọ Jésù Ọlọ́run á ṣẹ́ ogun yìí fún wa. Ṣùgbọ́n kì í ṣe ohun tó ṣáájú la máa fi ṣáájú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n lọ bá Jésù wọ́n lè bí Jésù wípé wọ́n ló tóbi jù ní gbogbo òfin ó lè gbé sí méjì fún wọn ní gbọ́ Ísírẹ́lì fi gbogbo àyà fi gbogbo ọkàn ẹ fi gbogbo agbára tó ní ìfìfẹ́ Olúwa Ọlọ́run ẹ. Ẹni tó bá fẹ́ràn Ọlọ́run á mọ ènìyàn Ọlọ́run. Lálẹ́ ìwọ̀n tí mo fẹ́ ká ṣe ni pé mo fẹ́ ká jẹ́wọ́ ògo Ọlọ́run ká dá ògo padà fẹ́ni tó ní ògo. Ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n gbójú lé ògùn tí wọ́n kún un lọ́sibítù bàjẹ́. Wọ́n ní yàrá gbọ́jà èmi tẹ̀lé bá méjì ní bá ti lọ bá ara mi gbé pẹ́pẹ́ nìyẹn wọ́n wọ àwọn tí wọ́n kó òògùn tí ò ṣiṣẹ́ lára wọn ni. ẹni tó wọ́n bá àkúmi lábọ́jà ìgbóni fọ́ mi àdára tani náà wọ́n bá ti fún tani náà méjì sí ẹ̀fọ́rí lọ nìyẹn ìwọ wà kúrì tí ń fọ́ láti bí oṣù mẹ́fà sẹ́yìn tí wọ́n rò tí dókítà rẹ̀ yàtúnṣe. mo fẹ́ ká yin Ọlọ́run ní àṣálẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbé gbogbo tí a gbé wá lè jẹ́ ká gbé tì ibi tí Ọlọ́run bá ẹ dé lọ́wọ́ náà mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tó sìn ìwọ̀nba ibi tó sìn ẹ̀dẹ́ yìí ohun tó wù kó lè máa ṣe é ìwọ̀nba ètò bá ẹ̀dẹ́ yìí yẹ ká fi ìyìn fún Ọlọ́run ẹ jẹ́ ká dìde dúró. Yorùbá máa ń kọ̀wé pé èèyàn kì í gbé ilé ẹni kó ṣe kí ni ó fún ọ̀rọ̀ èyí ṣe ti ọkùnrin Florida yẹn àfihàn inú yàrá ẹ̀ báyìí ló sùn sí inú yàrá ẹ̀ ló wà. Ilé ẹ̀ ló ti ṣe kí ni orí ẹ̀fọ́ ọ̀rọ̀ ilé ẹ̀ ló ti kú dànù lórúkọ Jésù àmì fi kú yọ ẹnikẹ́ni náà. Ó wà nínú ilé ẹ̀ ó ń sùn jẹ́jẹ́ tiẹ̀ ilẹ̀ bẹ̀ la ló dẹ̀ gbé mi láàyè. Àwọn èèyàn tún gbìyànjú pé ẹ̀jẹ̀ ká yọ ó ṣe kí ni wọn ò rí yọ ọgbà ká wípé eléyìí ò ṣe é yọ. Bẹ́ẹ̀ kẹ̀ Ọlọ́run tó fún ẹ ní ìsinmi ọkàn ó yẹ kó o má fi ìlú ní àṣálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà tí a bá ní ìṣòro la máa ń mọ Ọlọ́run. Gbogbo ìgbà kò sóhun tí mo mú wá ọ̀rọ̀ má gbélébù tó bá gbé gbogbo èèyàn ṣe rọ̀ má gbélébù ní láti kán dànù. Ṣùgbọ́n bí alẹ́ ìfẹ́ pé o mú ìyìn wá sí ọ̀dọ̀ Ọlọ́run òun fẹ́ kí gbogbo ọ̀nà ọwọ́ sókè jẹ́ ká jẹ́wọ́ ògo Ọlọ́run ká dá ògo padà fẹ́ni tó ní. Bá mi sọ pé wíwá tí mo wà láàyè.
wọ́n ti rí ìgbẹ́yà bá ṣe sọ̀rọ̀ yìí. Mo fẹ́ kàn yín Ọlọ́run jẹ́jẹ́ Ọlọ́run rí ọ wípé òun náà kó padà fún ọgbọ́n òun ní gbogbo ògo. Wíwá tí mo wà láyé, àgbà mi mọ́. Olúwa o, wíwá tí mo wà láyé, ògo ni orúkọ rẹ̀. Ọ̀gá mú dàbọ̀ ọ̀gbà gbogbo ògo lọ́wọ́ mi ò Ọlọ́run gbogbo. Ìwọ ọlọ́dún ní mo ṣe àgbàgbà lọ́pàá rẹ̀ òye ọba tó ń gbé nígbàkùn ọ̀run. Àríwá àlá, alákọ̀ọ́lá tó làbú ayé gbà. Adékàbí ọmọ ẹ̀ Ọlọ́run tó jẹ́ kábí yóò sí ojú wọ̀nìwọ̀nì tí kò nílé ìmọ̀lẹ́rù wọlẹ́rù àwọn Ọlọ́run. Arúgbó ọjọ́ ìjọba àdàgbà látẹ̀ká àdàgbà látàrí olè ọba kọrin pèsè. Ọba tó làbú ayé gbà, ìwọ ló gbogbo nínú ayé mi náà gbogbo lọ. Tàbí ní kí ni mo gbẹ́ kí ni mo gbẹ́ mọ̀? Ọmọ òwò nínú ọba rẹ̀ ló dájú sí Ọlọ́run Ọlọ́run mi. Àwọn kan ti kú, àwọn kan bẹ̀ láàyè bí aláìsí láyé. Èmi náà bẹ̀rẹ̀ níwájú rẹ̀ ọba tó dá mi. Ọmọ mi ń lálàáfíà, ọdún mi ò fọ, etí mi ò di, ìmọ̀ mi ò parẹ́. Ayé òfẹ́ gba fún mi lóúnjẹ òní mo ṣe wá dúpẹ́ oore. Mo ní mi wá tí mo wà láàyè. Àjẹjẹ Ọlọ́run àwọn Ọlọ́run. Bọ́lá ṣe wù wá lọ ṣe lè ṣe gbogbo ipá rẹ̀ gbé láti ṣe owó bá fẹ́fẹ́ ní káyì. Ọ̀rọ̀ tí ò jẹ́ ọ̀pọ̀ ẹ̀mí mi ò fa ọpẹ́ fún wa. Ìgbúgbò ọdún ní lọ́kì ní àgbẹ̀yìn gbẹ̀rù pẹ̀lú wá padà dẹ́rù pẹ̀. Agbára tó dì mí mú tí ó jẹ́ tí padà dẹ́rù pẹ̀lú mò ń fọpẹ́ fún lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run náà gbogbo lọ. Ìwọ lọ́gbọ̀gbọ̀ ìwọ lọ́gbọ̀ náà. Ìwọ tó wọ ní ìpa agbára tó wọ ní agbára. Ògo ọwọ́ ní ògo. Ìjìnlẹ̀ ìfẹ́ Olódùmarè ọba kìkì lábẹ́ kìkì agbára kìkì olókìkì ẹ̀yẹ kìkì ìmọ̀ kìkì ńlá kìkì gbogbo agbára. Ẹni máa bá bá sí tí ò bá lè dúpẹ́. Ìyé tàbí ọlọ́ṣà onílẹ̀ ẹ̀rọ ìlọ́bí. Mọ́mí báwo ló ṣe mọ̀ ọ́ ṣe bí òṣèlú o? Báwo ló ṣe mọ̀ ọ́ rìn bí òṣèlú o? Báwo ló ṣe mọ̀ ọ́ jẹ bí òṣèlú o? Báwo ló ṣe mọ̀ ọ́ mú bí òṣèlú o? Òwò ọ̀ṣọ́ ọba ẹ̀ lára mu. Àwọn ọmọ ìwọ̀ṣọ́ ayé sílẹ̀ wọ́n máa bá wọn fọwọ́ kọ ni. Orí àwọn kan pé wọn ọ̀nà gbàtílẹ̀ ń ṣú, wọn ọ̀nà gbàtílẹ̀ ń mọ́, wọn ọ̀nà tó ń ṣẹlẹ̀ láwùjọ ayé. Wọ́n wà láyé bí aláìsí láyé. Àwọn kan wà àwọn ọlọ́run ọ̀nà kéékèèké ló fi ń ṣọlọ́run wọn. Èmi náà rí ilẹ̀ mo ṣe tàǹsáàdì rẹ̀ wọ́ akọ́ta mi sí. Mo ní wíwá nínú ọ̀nà àyè.
kan. Kí la fi sọ jàwọ́ tí kò ti pa ìwọ ló fọwọ́ wá ní òní. Ìwọ ló fọwọ́ ewu. Hallelujah. Sọ́yún bẹ́jú wa o. Hallelujah. Ògo ni fún bàbá. Àfijọ́ ìlú ní ọlọ́run wa. Àlàyé ni lónìí ọ̀hún òjìyẹ. Ìṣèjú máa ní wákàtí máa ní gbogbo ọjọ́ nínú ayé ẹ̀. Ìyìn ọlọ́run ò ní tán lẹ́nu wa lórúkọ Jésù. Ẹ̀wà wọn ń tọ́ bí wọ́n ṣe. Hey!
ẹni bàbá ṣe ń fún mi o. Ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ń fún mi. Bíbélì mú kó dá wa lójú níbi tókè. Wọ́n ṣe ìgbọ́ràn sí Ọlọ́run yẹn Jésù Kristi nígbà tó ń lọ. Ó ní òun ń lọ. Ó ní ṣùgbọ́n òun á rán ẹ̀mí mímọ́, òun á rán sí wọn. Èyí tí í ṣe olùtùnú, èyí tí òfin òye gbogbo yé wọn. Wọ́n wá ṣe àgbọràn sí, wọ́n ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Wọ́n péjọpọ̀ gẹ́gẹ́ bí a ṣe ṣe ìgbọràn sí ìpè tá a gbọ́, a sì wá síbí lónìí. Wọ́n gbọ́, wọ́n sì ṣe ìgbọràn. A wà ní ìpéjọpọ̀ yìí. Ìpéjọpọ̀ tó lọ́lá jù kó la wà yìí. Mo ní ìpéjọpọ̀ èyí tí ò lákàwé olówà láṣàlẹ̀ yìí. Lórúkọ Jésù ó sì rí tí ẹ ṣe. Nítorí mo wá gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run, mo gbọ́rọ̀ sí àṣẹ Ọlọ́run. Ìrì ayé rẹ tó ti wá láti ọjọ́ pípẹ́, Ọlọ́run ló fi hàn nínú àgbègbè. Bíbélì sọ wípé ó ní wọ́n péjọpọ̀, wọ́n wà ní ìṣọ̀kan. Èyí tí ó túmọ̀ sí pé ẹ̀mí wo pín yẹ́lẹyẹ̀lẹ. Mo fẹ́ kó pọ̀ ọkàn àti ara àti ẹ̀mí rẹ, mo fẹ́ kó papọ̀ sí wákàtí. Nítorí pé Ọlọ́run yóò rìn kọjá. Mo ní Ọlọ́run yóò rìn kọjá. Láṣálẹ̀ nítorí pé Ọlọ́run wà nínú ìpéjọpọ̀ yìí. Ogun ọjọ́ pípẹ́ á di ìtẹ̀mọ́lẹ̀. Bíbélì yẹn ó mú dára lójú pé ó ní lójijì ìró ti ọ̀run wá gẹ́gẹ́ bí ti ìró èfúfù lẹ̀lẹ̀ ó sì kún gbogbo ilé nígbà tí wọ́n péjọ jókòó. Ẹ̀la ahọ́n bíi tiná sì yọ sí wọn, ó sì pín ara rẹ̀, ó sì balẹ̀ olúkúlùkù wọn. Ṣé ìrìjú tí mo ní lálẹ́ ìwọ kéré kò pọ̀, ṣùgbọ́n mo fẹ́ kó gbá ara rẹ̀ jù nítorí pé nínú irú ìpéjọpọ̀ báyìí Ọlọ́run ń rìn kọjá. Torí pé Ọlọ́run ṣe tó láti mú ogun ọjọ́ pípẹ́ láti mú dópin. Wọ́n tó ní pé àwọn àbásílì wọ́n gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ oríṣiríṣi olóṣẹlẹ̀ sí wọn. Pétérù èyí tó tẹ̀ jẹ́ olórí wọn nígbà kan rí àwọn kan tàbí ẹ̀jẹ̀ wọn ní ọmọlẹ́yìn Jésù ní ó ní èmi kọ́ ó forí ẹ̀mù nítorí pé kò sí agbára. Afẹ́lẹ́ obìnrin fún agbára ẹ̀ nínú Ọlọ́run alààyè láṣálẹ̀ pé kí Ọlọ́run kó lórí kọjá kó gbé agbára wọ̀ wá. Ó fẹ́ kẹ̀ dìde lórí ẹsẹ̀ yín sọ fún yín pé kò ní kì í pẹ́ kò lè ní pọ̀ ṣùgbọ́n níwọ̀nba àgbà yín Ọlọ́run ìyanu á jẹ́ ní ara rẹ̀. Alágbára máa sọ pé alágbára all you be saying ń tẹ́ máa sọ pé alágbára máa gbára wá that's all respond ti yín ni pé máa gbára alágbára 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 alágbára.
Olúwa ní agbára àṣeyọrí láti mọ ayé rẹ̀ àdúrà. Agbára ẹ̀mí mọ́ rẹ̀ mo bèrè fún. Agbára ẹ̀mí mọ́. Ètò tó lagun ayé dá mo bèrè lọ́rọ̀ yìí. Olúwa wọ̀ mí ní agbára. Yes. Àdúrà. Olórí kan sọ pé ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀. Spirit of the living God. Personalize it. Can copy only come. Every talk on call and maybe be only come. Porque acaba um pouco só cara. Se menino de Jesus nínú ìpàdé yìí jẹ́ kí n rí ọkì tó lọ. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀. Àdúrà kan ṣoṣo ni mo fẹ́ ká gbà ní ìwé Luke orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún-lógójì 35 Luke 1:35. Ó ní áńgẹ́lì náà sì dáhùn ó sì wí fún pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá àti agbára ọ̀gá ògo yóò sì súnmọ́. Nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Ó ní ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá.
ẹ ká dé fún ìṣẹ́jú kan àdúrà ẹ̀yọ kan ṣoṣo ni mo fẹ́ ká gbà sí mo fẹ́ ká fi tọkàntọkàn ká fi tọkàntọkàn pa torí pé Ọlọ́run máa ń gbọ́ àdúrà gbogbo wa la mọ̀ ìtàn yìí áńgẹ́lì kan tọ̀ Màríà wá ó dẹ̀ sọ fún Màríà pé o máa lóyún o máa bímọ. Màríà kò pé kí ni áńgẹ́lì yìí sọ yìí. Bíbélì yẹn sọ wípé ní ẹsẹ̀ kẹfàdínlógójì it's not like that. Fún áńgẹ́lì náà pé èyí yóò ha ti ṣe níbẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. Èyí yóò ha ti ṣe rí bẹ́ẹ̀ torí kò yé Màríà nǹkan táńgẹ́lì yẹn sọ pé ó máa ṣẹlẹ̀ kò yé Màríà kò ṣe ó ní èyí yóò ha ti ṣe rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó wà nínú ayé wa tá a mọ̀ bó ṣe lè rí bẹ́ẹ̀ kí ni àwọn nǹkan tọ́lọ́run ti fi hàn wá tí kò yé wa bó ṣe lè rí bẹ́ẹ̀ tá a wo inú ayé wa a wo àyíká wa àwo iṣẹ́ ọwọ́ wa àwo àkáǹtì wa àwo kí ló ṣe lè rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ mi àti ẹ̀ jáde ìnáwó pé kí ló ṣe lè rí bẹ́ẹ̀ kí ló ṣe lè rí bẹ́ẹ̀ kò yé mi kò gbogbo nǹkan tó wà lẹ́yìn kò kájú ẹ̀ áńgẹ́lì ẹ̀ sọ pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá àdúrà tó fẹ́ ká gbà lálẹ́ kí ẹ̀mí mímọ́ kó tọ̀ wá kì í ṣe kẹ́mi mọ́tọ̀ wá wá o ẹ̀ mọ́ kó tọ̀ èmi tọ̀ kí gbogbo kan tó dàbí pé kò lè rí bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní rí bẹ́ẹ̀ nǹkan tí áńgẹ́lì sọ fún Màríà yìí bí èèwọ̀ ni bí nǹkan tí ò ṣe gbọ́ ni nǹkan tá a gbọ́ ni kò ṣẹlẹ̀ ní báwo ni nǹkan tí ò ṣẹlẹ̀ ní ṣe máa ṣẹlẹ̀ áńgẹ́lì sọ pé ẹ̀mí mímọ́ Màríà sọ pé mi ò mọ ọkùnrin mi ò mọ ẹni tí Jésù lọ́ba tó gbé àkẹ́tẹ̀ oníṣòfẹ́ tí ó fẹ́ gba ìwòsàn ó ní mi mọ ẹnikẹ́ni tó lè ràn án lọ́wọ́ Màríà sọ pé mi ò tí ì mọ ọkùnrin mi ò mọ ọkùnrin kí ni nǹkan náà tó wà nínú ayé wa tó jẹ́ pé ọkùnrin là ń wá obìnrin là ń wá ká kó tó lè ṣe é ṣe mọ̀ pé Màríà ìgbà tó abúlé sọ kí ni ẹ̀ fún ọ̀dọ̀ ènìyàn lọ́kùnrin lọ kí làwọn ọkọ mi tó jẹ́ pé tàbí Ọlọ́run tó jẹ́ pé ọ̀dọ̀ ènìyàn lọ́kàn wa lọ ẹni báyìí la gbójúlé ẹni báyìí la gbọ́kànlé ẹni báyìí la fọkàn tán áńgẹ́lì sọ pé ẹ̀mí mímọ́ ìlọ Màríà wò lọ́kàn ara ẹ pé ẹni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbéyàwó ẹ̀ máa dàrú ni ẹni tó bá lóyún tọkọ ẹ̀ lọ́wọ́ sí ìgbéyàwó ẹ̀ máa dàrú ni báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ áńgẹ́lì sọ pé ẹ̀mí mímọ́ Màríà wò pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa sọ̀tún tapá ni kò tiẹ̀ yé áńgẹ́lì sọ pé ẹ̀mí mímọ́ Màríà wò lọ́kàn ara ẹ̀ pé biologically àbí science tí ọkùnrin àtòbìnrin ò bá ní àṣepọ̀ inú kan bẹ́ẹ̀ yẹn ò máa lè ṣẹlẹ̀ biologically kò possible medically kò possible áńgẹ́lì yẹn sọ pé ẹni tí ẹ̀mí mímọ́ bá tọ̀ wá kò ní ìdí ẹnikẹ́ni mọ́ ẹni tí ẹ̀mí mímọ́ bá tọ̀ wá kò ní ìdí àlàyé bó ṣe máa ṣẹlẹ̀ ohun tí ò ṣeé ṣe á lè ṣeé ṣe ohun tí ò ṣẹlẹ̀ á lè ṣe ohun téèyàn lè dá ṣe àbí tẹ́ni méjì mẹ́ta bá para pọ̀ á lè bẹ̀rẹ̀ sí ní dá ṣe
ohun tó yẹ kó da ìgbéyàwó rú ṣe ló sọ ìgbéyàwó di ológun. Ohun tó yẹ ká sọ ká pani fún ó tẹ̀lé tá pé péjọ tá a yìn lọ. Àdúrà tó fẹ́ ká gbà lálẹ́ àbí láàárọ̀ ká sọ fún ẹ̀mí nínú tọ̀ mí wá. Ẹ̀mí mímọ́ tọ̀ mí wá. Ẹ̀mí mímọ́ tọ̀ mí wá yàtọ̀ sí ẹ̀mí mímọ́ tó wà nínú mi. Wà nù ẹ̀ ó yàtọ̀ sí ẹ̀mí mímọ́ tó wà pẹ̀lú wa. Ẹ̀mí mímọ́ wà pẹ̀lú wa. Ẹ̀mí mímọ́ wà nínú wa. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí ẹ̀mí mímọ́ bá tọ̀ mí wá. Tọ̀ mí wá torí ìdí kan. Torí ìdí kan. Ìbéèrè sọ̀rọ̀ Samson tó fẹ́ lọ mú yàrá. Ó ní kí ni ọ̀jáde sí. Ìbéèrè sọ pé ẹ̀mí mímọ́ bà ní. Samson dẹ̀ ya kìnìún bẹ̀rẹ̀. Ó fẹ́ ká sọ fún ọ ní ìdí kan àbí ìdí kejì tẹ́ mọ̀. Nǹkan kan tẹ́ mọ̀ lọ́kàn ara yín tó jẹ́ pé bó ṣe máa ṣe é ṣe kò yé yín. Bó ṣe lè ṣẹlẹ̀ kò yé yín. Mo fẹ́ ká sọ fún ọ ẹni mímọ́ tọ̀ mí wá nítorí ìdí náà. Àwọn kan tí sáyẹ̀nsì sọ pé kò ṣeé ṣe, tí biology sọ pé kò ṣeé ṣe, tí medicine sọ pé kò ṣeé ṣe. Mo fẹ́ ká sọ fún ènìyàn tó tọ̀ wá wá nítorí ìdí ẹ̀mí mímọ́ tọ̀ mí wá. Òkè tí ò ṣeé gùn yìí ẹ̀mí mímọ́ tọ̀ mí wá. Òkè tá a lè tá a bá rónú lọ́wọ́ ẹ̀mí mímọ́ tọ̀ mí wá kí n kún. Odò tá a lè fò kọjá yìí tí a bá rí olùgbèjà ẹ̀mí mímọ́ tọ̀ mí wá kí n lè kọjá. Ká sọ fún ẹ̀mí mímọ́ kó tọ̀ mí wá. Ṣé àlàyé rẹ̀ yé wa? Gbogbo ìbéèrè tó ń lọ lọ́kàn Màríà ìdáhùn kan péré ní áńgẹ́lì yẹn fún. Ó ní ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Ká pe orúkọ Jésù pẹ̀lú agbára. Ká sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ tọ̀ mí wá nínú ìpàdé mo ṣe ń pàdé. Ẹ̀mí mímọ́ Ọlọ́run tọ̀ mí wá. Ó yá àdúrà. Bóyá níbi nínú prógrámù nígbà mi káwọn mi lọ. Mo fẹ́ ká gba àdúrà yìí kẹ́ sọ fún Ọlọ́run ẹ jẹ́ kí ẹ̀mí mímọ́ yín kó tọ̀ mí wá. Kó tọ̀ mí wá. Ẹ mọ̀ bá ká gbé ọ̀pẹ ní ìlú sínú túbú. Bíbélì sọ pé ẹ̀mí mímọ́ tọ̀ wá. Even Jésù Kristi ò kí ń ṣàjòjì ẹ̀mí mímọ́. Ọlọ́run ọmọ ni àtọlọ́run bàbá àtọlọ́run mímọ́ ìkan ni wọ́n. Kì í ṣe pé kò ń ṣàjòjì sẹ́mi mímọ́ ìkan náà ni wọ́n. Ṣùgbọ́n ṣe mọ̀ pé kó tó lè ṣàṣeyọrí iṣẹ́ ìránṣẹ́ kó tẹ̀ tó lè bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láyé lórí ẹ̀mí mímọ́ tọ̀ wá tó bà lé lórí. Ìgbà tẹ́mi mímọ́ bà lé lórí ló ṣe ẹ̀ lè bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ló jẹ́ pé gbogbo àwọn kan tí ò ṣeé ṣe láyé kó bẹ̀rẹ̀ sí ṣe. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run tọ̀ mí wá. Ẹ jẹ́ ká fi taratara gbà. Fẹ́ ní Sunday kìíní lóṣù mo ń wàásù ní New York. Mo ní kán gbàdúrà báyìí náà pé kí ní ká sọ fún ẹ̀mí mímọ́ kó tọ̀ òun wá. Mo wá ní ká tó gbàdúrà kabarẹ ni tí o ti fàyè fún Jésù ó jáde kó fàyè fún Jésù. Wọ́n bá ti ọkùnrin ti wíìkì àkànjáde. Wọ́n wá ní àwọn oníwòsàn kan ní mo ní kó àwọn tó ní ìwòsàn kan ní kó jáde àwọn tó fẹ́ fi àyè wọ̀ fún Jésù ní ìwòsàn. Wọ́n ní ẹni ẹ fẹ́ fàyè fún Jésù. Bí ẹni ẹ ṣe ti wá sí iwájú pẹpẹ nìyẹn. Ẹni tó ti wá mọ́ padà sínú ó padà sí kìíní. Bá lọ bá kó fàyè fún Jésù bá fàyè fún Jésù. Bẹ́ẹ̀ wọ́n ti kọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kọ̀ síbẹ̀ ni ẹni tó ti wá ti padà ọkọ̀ sẹ́ni tó máa ti padà so lọ́ba èmi mọ̀ wá ní ojú ọ̀tá àrò tó wà ní owó iṣẹ́ àlọ́ kù síbẹ̀. Bá ṣe ń gbàdúrà ẹ̀mí mímọ́ tó wà ẹ̀mí mímọ́ kan tó àwọn èèyàn wá nínú ṣọ́ọ̀ṣì iṣẹ́ àbẹ̀rẹ̀ sí ṣe. Wá sọ fún ọkùnrin pé ṣọwọ́n mo ti fàyè fún Jésù níbẹ̀ mo ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ àwọn wọn náà ló ṣe tọ́ ọwọ́ náà wá báyìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní dìde bó ṣe dìde nìyẹn. Mo ní máa bó ṣe rí nìyẹn
is on the tape mo fẹ́ ká sọ fún wọn ká sọ fún wọn ẹ̀mí mímọ́ tọ̀ mí wá kì í ṣe tọ̀ wá wá ìṣòro ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tí ò yé ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tí ò ṣeé ṣe fẹ́ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí ò ṣeé ṣe fọkùnrin yẹn lọ́jọ́ yẹn nìyẹn for Sundays nǹkan tí ò ṣeé ṣe fóun nìyẹn ọ̀bẹ tó dẹ̀ gbà àṣẹ gbàgbó náà gbà ní mọ́tò lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ̀ wá àárọ̀ ọjọ́ yẹn ló ti dìbò àwọn ènìyàn mo fẹ́ ká ké orúkọ Jésù pẹ̀lú gbogbo agbára ká sọ fún ẹ̀mí mímọ́ kó tọ̀ wá wá kí ẹ sọ fún ọ̀nà tọ̀ mí wá fún ìdí báyìí tọ̀ mí wá fún ìdí báyìí tọ̀ mí ohun tí ò yé wa bó ṣe máa ṣe é ṣe ọ̀rọ̀ tí ò yé wa ẹni tá máa gbé gbà ohun tá a ní òun làwọn tó máa bá wa ṣe àwọn tá a mọ̀ wọ́n sọ fún àwọn ọmọ ọ̀gbọ́n bó ṣe máa ṣe kò sẹ́ni tó lè wà lọ́wọ́ ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ tọ̀ mí wá ó yá àdúrà. ẹ̀mí ọlọ́run ibi tí ìgbàgbọ́ wa bá mọ láàárọ̀ ni ẹ̀mí mímọ́ máa bà lé wa tó ìgbàgbọ́ la fi ń gbà la ní kọ́rẹ́nsì kí ni Yorùbá kọ́rẹ́nsì náà ìgbàgbọ́ ni owó ẹ̀mí ní owó nínú ẹ̀ owó la fi ń ra nǹkan ní ayé ìgbàgbọ́ la fi ń ra nǹkan nínú ẹ̀ tẹ́ bá ní owó yín tẹ́ bá lọ sí mọ́ọ̀ nǹkan tẹ́ fẹ́ rà lẹ́yìn tó owó yín bá ti ká padà fún ẹ nínú ẹ̀mí nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ tí ìgbàgbọ́ yín bá ti ká ẹ̀rí gbà mo fẹ́ ká ru ìgbàgbọ́ wa sókè àwọn testimony tí mo ń give láti ran ìgbàgbọ́ wa lọ́wọ́ láti ru sókè obìnrin kan wà ní church wa ó ṣe operation ní ẹsẹ̀ nígbà church wa wà ní grandma wà ní ọmọ ìwọ̀n bí ìyàwó ló ṣiṣẹ́ ó ṣe operation ẹsẹ̀ kan ní orókún ẹ̀ ẹsẹ̀ kan kún ju kejì lọ nígbà tí agbára ẹ̀mí ni wọ́n bà lé nínú ojú wa báyìí lẹ́sẹ̀ kejì ṣe ó ṣe okùn bá kejì ní ojú gbogbo wa nínú ìjọba tí ẹ̀mí ni wọ́n bà lé grandma wà ní church ọjọ́ tó ṣẹlẹ̀ mò ń sọ láti fi ru ìgbàgbọ́ wa sókè ni kì í ṣe agbára ènìyàn mi kan ọmọ bó ṣe ṣẹlẹ̀ bí bàbá wọn báwọn èèyàn ṣe pariwo lèmi náà ṣe pariwo torí kò jẹ́ èmi náà it is God bẹ́ẹ̀ jẹ́ ká ro ìgbàgbọ́ wa sókè ká béèrè fún ìbàlẹ̀ ẹ̀mí mímọ́ ìbàlẹ̀ ẹ̀mí mímọ́ ìbàlẹ̀ ẹ̀mí mímọ́ tí ẹ̀mí mímọ́ bá bàlẹ̀ yàn wọ́n sọ sítórí kan fún wa pé bàbá apọ́sítọ́lá Babalọ́lá lọ kí ó lọ sílé àwọn kan wọ́n wá sọ oúnjẹ alẹ́ kí gbogbo wọn jẹ wọ́n wá ní kí bàbá bá wọn bless oúnjẹ ó bá dìde òun bless oúnjẹ bàtà orí kó ti ń pẹ́ jù àwọn tó kù wá jẹ oúnjẹ wọn àwọn tó wà lọ wọn jẹ oúnjẹ wọn lọ sùn bàtà máa jí bàbá sì ń bless wọn wá lọ bìṣẹ́ bàtà ti bìṣẹ́ dé oṣù àgbẹ̀ wọ́n wá sọ oúnjẹ alẹ́ ọjọ́ kejì wọ́n wá tò sórí tébù bàtà ń tò tán bàbá sọ pé àmín ẹ jẹ́ ká jẹun bàbá jíde ní ilé ìṣàlùsọ fún mi wọ́n ṣe kú láìpẹ́ wọ́n sọ ẹnu ara wọn fi sọ fún mi gbàgbọ́n wọn lọ. ìyẹn kì í ṣe pé mo fẹ́ gbàdúrà ìyẹn kì í ṣe pé ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀mí mímọ́ bà lé wọn fún wákàtí yẹn fún sáà yẹn fún àdúrà ṣé bẹ́ẹ̀ mo sọ yé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bó jẹ́ àdúrà ẹ̀mí mímọ́ bà léèyàn fún ní sáà kan bàbá bá jẹ́ sọ fún mi pé nígbà tó ń gba àdúrà kan wọ́n sọ pé àdúrà táwọn gbà ìjọ yóò lè lò tán tí Jésù máa fi padà lè ìyẹn kì í ṣe prayer warrior kìnnìkan yẹn ẹ̀mí mọ́ bà léèyàn fún yẹn tẹ́mi mọ́ bá bà léyìn fún ìdí kan pàtàkì ọ̀run ló máa gba nǹkan yẹn ṣe akọjá òye ẹ jẹ́ ká dìde ká di ọwọ́ orí wa
olúwa fún ìkásọ fún ẹ̀mí mímọ́ kó gbà ní orí Rosa Kayaba. fún ìdí kan àbí kejì 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 fún ìdí kan àbí kejì. ká sọ fún ẹ̀mí mímọ́ kó gbà ní orí fún ìdí kan àbí kejì ó yá àdúrà. wọ́n arrest àwọn bí àwọn ṣe anti-government program táwọn sọ pé omi ìwòsàn kankan kan máa ń wọ́n ṣe gbé àwọn sílé ẹjọ́ nìyẹn wọ́n ní àárọ̀ táwọn ń lọ sí ilé ẹjọ́ yìí ẹ̀mí mọ́lẹ̀ pàlẹ́ wọn for that purpose fún kéèsì yẹn ẹ̀mí mọ́lẹ̀ pàlẹ́ bàbá sọ pé àwọn ń rìn lọ sí court àwọn colonial officials tó sùn wọn wọ́n gún kẹ̀kẹ́ wọn ò lè bá bàbá wọ́n ní báwọn ṣe normal step náà dẹ̀ ní àwọn tó gún kẹ̀kẹ́ wọ́n ní wọn ò bá àwọn títí tó fi dé kọ́tọ́ nígbà náà wà ń kọ́ táwọn wà ń fi wọ́n síbi ti agbẹjọ́ táwọn àwọn pé wọ́n á ṣàlàyé fún adájọ́ pé ọkùnrin gbà wọ́n ọkùnrin gbà wọ́n bàbá ní àwọn wá ń gbọ́ orin látòkè àwọn wá ń jó àwọn ìgbìyànjú wa sọ fún jọ́ọ̀jì pé tẹ́ ẹ̀ bá tiẹ̀ gbà wá gbọ́ gbogbo ẹ̀ tàbí ṣe ṣáàtìrì pé ó ti yá wọlé láti tẹ́tí pé jọ́ọ̀jì yẹn kẹ̀rẹ́ inú ti ń bi òyìnbó olùkà táwọn gbé ẹ̀ pèsè wá sọ pé yóò ṣàdákẹ́ ìjọ ẹ̀ fún tọ́tẹ́nu ẹ̀ fún mi kí n tó la ẹ̀ mẹ́wọ̀n bàbá ní báwọn ṣe la ẹnu báyìí ẹ sọ pé ẹ̀mí mímọ́ wọn ní báwọn ṣe la ẹnu báyìí ìṣòro ìdílé George ní London ló jáde lẹ́nu bá ó ní George yẹn sọ pé what how did you know wọn náà sọ pé Holy Spirit ẹ̀mí mímọ́ wọn ní George yẹn wo àwọn colonial ó sọ pé all of you are mad this man is not mad hot bó ṣe ní wọn bá bàbá àwọn ẹ̀yìn kúrẹ́ nìyẹn wọn bá bàbá lọ sí kó ṣàlàyé pé kí ni kó what can I offer you kí lẹ fẹ́ bàbá ní wọn sọ pé ẹ̀mí mọ́ sọ pé kí ni fẹ́ o ẹ̀mí mọ́ sọ pé kó béèrè kí ló ní ló sọ pé kí lẹ ní ló sọ pé wọn ní ẹ̀kọ́ wọn ní tì ló sọ pé ẹ̀mí mọ́ sọ pé òun lẹ́kọ̀ọ́ àti tì ẹ̀mí mọ́ sọ pé béèrè ẹ̀kọ́ bó ṣe fún lẹ́kọ̀ọ́ tó ń mú ní tó ń ṣàlàyé tó lè kó máa lọlé so máa sọ pé bàbá mo ní àwọn ọmọ kéékèèké báyìí kí la lè ṣe ká lè fi irú agbára bẹ́yìn gbà káàkiri tó lè máa bá wa kalẹ̀ bàbá ní àwọn àgbà ọ̀rẹ́ ara yóò balẹ̀ ó máa sọ̀rọ̀ ara yóò balẹ̀ wọ́n ní báwọn ṣe wà bí báyìí tí tó bá kún àwọn máa bèrè lọ́wọ́ mi mọ́ pé tọ́mọ̀ mi ò ṣe kò ní da kankan rú nípa lọ tọ́ sí àbí kí n dúró di létà àtijọ́ tẹ́lẹ̀ bàbá tẹ̀ ti sọ fún mi tí tọ́jú wa yìí lọ́wọ́ mi mọ́ ní ti ẹ̀yẹ́ ká ti gbà yìí lọ́wọ́ mi mọ́ ní ti tó lọ́jọ́ ẹ̀yẹ́ ká sọ fún mi ó fi àánú bà mí wá ẹ̀sìkìsà ṣe rí tí ẹ̀mí ni wọ́n bá bẹ̀ sí ní balẹ̀ èèyàn ó yàtọ̀ sẹ́mi mọ́ tó gbénú èèyàn ó yàtọ̀ sẹ́mi mọ́ tó ń báyàn lò ilé ẹ̀mí ó máa balẹ̀ èèyàn fún ìdí kan yes yeah daddy thank you sir èèyàn ń lọ síbi bá ẹ̀mí má dẹ̀ balẹ̀ ẹnìyẹn fún ibi tó ń lọ yẹn tó bá ṣe fún alẹ́ kúrò lórí ẹ̀ tó wà ní ń bá wa ń tọ́ wa sọ́nà ṣùgbọ́n tí nǹkan bá ṣe gbà ẹ̀mí mímọ́ yẹn á dẹ̀ wá gbà ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan ẹ má bínú pé kò bá wa lápapọ̀ ẹjọ́ ó jẹ́ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé láti òní lọ ní ìgbà tí
ìmọ̀ ọmọ ṣe máa sọ̀rọ̀ báyìí when the robber wants to hit the road ṣe tó bá kù díẹ̀ kí ọmọ lóde kó já sí kòtò àbí tí ọ̀rọ̀ bá dojú ẹ̀ ṣe ní tọ̀rọ̀ ìgbà míì máa wà tí ọ̀rọ̀ máa dojú ẹ̀ tí ọ̀rọ̀ máa dojú ẹ̀ ẹ̀wọ̀n ìgbà tí mo ṣe wà Nàìjíríà ni mo ṣiṣẹ́ immigration officer mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo wà Nàìjíríà àwọn ní bọ́dà mo ti káàkiri mo bá gbé sọ́dọ̀ sí checkpoint tí mo sọ̀rọ̀ mo kàn gbé kámbẹ́ẹ̀dì mi sẹ́yìn checkpoint títí mo dẹ̀ sùn àwọn ọmọ mi wọ́n dá mọ́tò dúró wọ́n ọmọ kan pé yẹn ti dájú sí wọn bọ́ ṣe nà ọ́ ni wọ́n fà bọ́lẹ̀ wọ́n nà wọ́n yọ lẹ́yìn gbogbo ẹnu bẹ́jẹ̀ ọmọ Nàìjíríà dẹ̀ kì í ṣe ọmọ kútọ́ wọn ìlú wọn bọ́dà Nàìjíríà ti tọ́nu yẹn bọ́mọ yẹn ṣe lọ sí ó ṣe délé wọn báyìí kí ló ṣe lẹ́nu ó ní àwọn immigration àti custom tó wà bẹ̀rẹ̀ lọ́nà wọn ni ṣé bẹ̀rẹ̀ ní ẹni tán fi nà ẹ́ wọ́n dẹ̀ ṣe pátí lọ́wọ́ ni wọ́n ṣe gbogbo wọn ti yó wọ́n ṣe kó ọkọ́ àdá igi ogun ìgbà tí ọmọ odó gbogbo ẹ̀ gbogbo ìlú yẹn ló pọ̀ nígbà táwọn ọmọ mi tán bí wọ́n ní wọn tó ń wé gbogbo wọn tu dànù ní wọ́n tẹ̀ ti gbàgbé pé mò ń sùn ṣe wọn ọ̀nà ti jí mi so ariwo kúkú ni mo kàn gbọ́ tí mo jí you can imagine how confused I will be torí mi tẹ̀ mọ bọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ mi tẹ̀ kò tiẹ̀ yé mi tẹ̀ mọ ọ̀tún ṣe mo kàn rí ibi àdá ogbà ṣe rí mo ṣe jí dìde báyìí and I just mo kàn fi bẹ́ẹ̀ ni pé wọ́n da omi tútù sí mi lórí mo dẹ̀ mọ̀ pé ẹ̀mí mímọ́ ló balẹ̀ láti tẹ̀lé àgbègbè mi so bí kí ẹ ṣe wá sí mi lórí báyìí ó kàn sọ̀rọ̀ jáde lẹ́nu mi pé bàbá kí ló ṣẹlẹ̀ that's the only thing tó jáde lẹ́nu bàbá yẹn ní ẹdúró ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọlúwàbí tó tẹnu ẹ̀ jáde ọ̀rọ̀ ọmọlúwàbí wà nínú bàbá tó ṣe ẹni tó tún jẹ́ bí ẹni tó tẹ̀lé bàbá yẹn ní bí igbákejì ní abúlé yẹn ó sọ pé bàbá ọ̀rọ̀ ọmọlúwàbí kọ́ làwọn akọ́ bíbá yìí àníkàpá so ẹnì kẹta sọ pé bàbá ń sọ̀rọ̀ òun gbọ́ bàbá lẹ́nu kí ló dé tó gbọ́ bàbá lẹ́nu ọtí mutí ní ẹnì kẹta sọ pé ní ọ̀rọ̀ gbọ́ bàbá lẹ́nu kọ́ nílé yan bí báwọn méjì bí wọ́n ṣe bí wàhálà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí lu kí mọ́ra wọn lu àké mọ́ra wọn lu èmi kan mo tún wá ń parí ìjà ẹ dìde kẹsàn pé kẹ́mi wọn kó bá kàpé orúkọ Jésù lẹ́ẹ̀kan ká sọ fún ẹ̀mí mọ́ lọ́rùn kó bà lé wa nígbà tí ó bá dojú ẹ̀ tó bá kù díẹ̀ ẹ̀mí mímọ́ bà lé mi nígbà táyé bá fẹ́ bẹ̀rẹ̀ pé Ọlọ́run mi dà ẹ̀mí mímọ́ bà lé mi nígbà tó lọ bá fẹ́ pè mọ́ mi. a sì náwó wa sókè yìí mo fẹ́ mí sí ìgbàgbọ́ ni àkùtì ìgbàgbọ́ ni Jésù Kristi àlùfáà àwọn àgbà ọ̀nà kan tá a rí nínú ìwé mímọ́ tí ẹ fi jẹ́ kí ẹ̀mí mímọ́ kó balẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ yẹn pé ẹ mí sí wọn ẹ̀dẹ̀ nìkan gba ẹ̀mí mímọ́ ẹ̀dẹ̀ sọ nínú ọ̀rọ̀ mímọ́ yẹn pé bí bàbá yẹn ṣe ràn yín bẹ́ẹ̀ náà lè ràn wá ẹtù fi yé wa nínú ọ̀rọ̀ yìí pé gbogbo tẹ ṣe pátá láyé la lè ṣe alẹ́ tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀dẹ̀ ti ṣe nínú ìpàdé ọmọkàn tó máa ṣe nínú ìpàdé ní orúkọ Jésù Kristi mo mí sí gbogbo àwọn ènìyàn àtàwọn tó wà níbí àtàwọn tó wò wá lórí ẹ̀rọ máwòmáwòmá ní gbogbo àgbáyé níbikíbi tó bá wà kò sí distance nínú ẹ̀mí kò sí distance lórí ìgbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mo mí sí àwọn ènìyàn ẹgbà ẹ̀mí mímọ́ ẹgbà ẹ̀mí mímọ́ ẹgbà ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ kó bà lé wa ẹ̀mí mímọ́ kó bà lé wa ẹ̀mí mímọ́ kó bà lé wa ẹ̀mí mímọ́ kó bà lé 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 ẹ̀mí mímọ́ kó
lẹ́ẹ̀kan sí ó máa mí sí àwọn kan wà lẹ́rìn wà tó jẹ́ pé tí bá mí sí wọn yẹn ó máa dàbẹ́ kí wọ́n da omi tútù sí wa lórí ẹlòmíì nínú wa ó máa dàbẹ́ ni pé ìfi gbígbóná ó fẹ́ sí wọn lára ẹlòmíì nínú wa ara wa máa gbọ́n àmì mẹ́ta ìlọ́rọ̀ sọ fún mi kó máa fara báyìí ẹlòmíì wà á dàbí ká da omi tútù sí i ẹlòmíì á dàbí pé afẹ́fẹ́ gbígbóná ó fẹ́ sí lórí ẹlòmíì ara yà pọ̀ a máa gbọ́n pàpàpà gbogbo wa kọ́ ló máa ṣẹlẹ̀ sí àwọn kọ̀ọ̀kan nínú wa ló máa ṣẹlẹ̀ sí àmì lẹ́nu ẹ jẹ́ ká gba káró ìgbàgbọ́ wa sókè lẹ́ẹ̀kan sí ní orúkọ Jésù Kristi àlùfáà wa àgbà ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi nípa àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run tí kò yí padà gbogbo àwa tá a wà bí àtàwọn tó ń wò wá lórí amóhùnmáwòrán ní gbogbo àgbáyé ẹgbà ẹ̀mí mímọ́ ẹgbà ẹ̀mí mímọ́ ẹgbà ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ kó bà lẹ́yìn ẹ̀mí mímọ́ kó bà lẹ́yìn.